ìdààmú alákatakítí ẹ̀sìn. Mo kí ni o. Èmi lọ́kọ́ wọn. Wọ́n wá mi lọ ni wọ́n lè gbúdọ̀ wọ lọ ni. Ìwọ Ìlọrin, ìtúwọ̀ ẹ̀yìn lọ ni. Okay. AM Media TV, akíkanjú ni wá. Ǹjẹ́ ẹ kú dédé àsìkò yìí? Ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa wò mí, láti máa gbọ́ mi. Akíkanjú ọmọ yín náà rèé tí ṣe bí akọni. JCMC Ayọ̀dèjì Sọ̀díkọ̀ Ọlálékan yín náà ni. Ọmọ onípọ̀nrín padà ọkọ̀ gbogbo òlú ńlá. Èmi àdè máa sọ pé bí ìlú bá tóbi, tójú China lọ lágbàáyé. Ìlú dádì tèmi ń lọ̀gá gbogbo wọn. Ìpọ́nrin ń ṣe ọ̀hún bọ́ṣún. Ọ̀rọ̀ ìkan tó ṣà. Olúpọ̀ àlá ìlú yín náà rèé. Mo lé téńté mo mú jọba. Mo falala mo ìjòyè mọ̀ jẹ́. Ẹni ó gbìyànjú tó ṣe mí pẹ̀lẹ́ yóò lówó. Èèyàn tó gbìyànjú tó ṣe mí pẹ̀lẹ́ yóò bímọ. Ẹni ó gbìyànjú tó ṣe mí pẹ̀lẹ́ ńkọ́ ọ̀rọ̀ rẹ̀ yóò tòrò bí omi àfàárọ̀ pọn. Omi àfàárọ̀ pọn ṣàdédé tòrò kò tòrò bí omi ìyálẹ̀ta ọjà dòlu ọmọ ẹranko yáyò. Kí la tún mú wá sí ojú ìwòran yín lọ́jọ́ títí tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwa kì í fẹ́ dá yín ní agara. Eléyìí tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára láti bí ìjẹta tó ewo àná. Ìyẹn ní ìlú Ìlọrin Àfọ̀njá, ìlú Tírà, ìlú tó jìnnà síná tó sún máàlúján náà ni. Àwọn ọkùnrin wọ́n sín lọ́rùn gẹ́gẹ́ bí ànábì ni. Àwọn obìnrin wọ́n sín lọ́rùn gẹ́gẹ́ bí Àdìjà. Ẹ̀yọ̀ bọ́ ànábì látara ọmọ Ìlọrin. Ẹ̀yọ̀ bọ́ ànábì látara ọmọ Òmùpò. Ẹ̀yọ̀ bọ́ ànábì látara ọmọ Ọ̀fà. Ẹ̀yọ̀ bọ́ ànábì látara ọmọ Ìpọ̀nrín. Ẹ̀yọ̀ bọ́ ànábì látara ọmọ Àjàṣẹ́ o. Ẹ wò ó lórí ọwọ́ yẹn bó ṣe ń lọ náà nìyẹn. Lórí arákùnrin ìlú mọ̀ọ́kànnì Azeez Adégbọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Tani Olohun. Ẹgbọ́n náà ta gan lọ́lọ́run. Ọlọ́run gangan náà òun lọ́lọ́run torí pé lẹ́yìn Ọlọ́run ọba àtúnfi Ọlọ́run náà ni. Arákùnrin yìí Azeez Adégbọlá ìyẹn Tani Olohun is a traditionalist, a cultural advocate, but to some in abusive manner gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní wípé ó ń pèpè sí ojú ọ̀nà ìṣẹ̀ṣe lójú ọ̀nà ìṣẹ̀ǹbáyé títí àwọn bàbá wa wípé ká gbé ẹ̀sìn àtọ̀húnrìn sílẹ̀ o. Ẹ̀sìn àtọ̀húnrìn wá wípé ká gbé jù sílẹ̀ ìyẹn Christianity àti Islam ó ní ká gbé jù sílẹ̀ wípé ká máa ṣe ìṣẹ̀ṣe wípé ìṣẹ̀ṣe òun náà ni ẹ̀sìn àbáláyé wípé òun gangan òun dẹ̀ sí ní tiwantiwa. Ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ yà sí lónìí bí kì í bá ṣe ti kọ́nùkọ́ tó ṣẹlẹ̀ láàárín Azeez Adégbọlá Tani Olohun pẹ̀lú àwọn àkójọpọ̀ ọmọ Ìlọrin tí wọ́n fi orí ẹ̀ sọrí wípé ọmọ Ìlọrin ìyẹn ògo Ìlọrin tó jẹ́ pé ó ṣe àkópọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Kwara ìyẹn pàápàá jùlọ ìgboro ìlú Ìlọrin tó ń gbé ní Òkè Ọya àtàwọn tí wọ́n ń gbé ilé tí Fadilatu Sheikh Muritado Adio ìyẹn bàbá Bariga tó jẹ́ president wọn àwọn gangan ọ̀hún láàrẹ wọn. A bá wọn sọ̀rọ̀ lánàá yìí nígbà tí a rí awuyewuye yẹn tó ń lọ bá a ṣe pé wọ́n lọ́wọ́ kan náà ni wọ́n jẹ́ wa a sì bá wọn sọ̀rọ̀. Ẹ rí ìyẹn náà ẹ rí wò ẹ dẹ̀ rí tẹ́tí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ṣùgbọ́n kí n má dá yín lágara kí n má fi àkókò yín ṣòfò. Eléyìí tó ń ṣẹlẹ̀ òun náà ni wípé àwọn ògo Ìlọrin wọ́n ní arákùnrin Tani Olohun wọ́n ló sọ̀rọ̀ ọkùnbákùngbé ọ̀rọ̀ wọ́n ló sọ ọ́ sí Sheikh Òkútagídí Sheikh Sulaiman Farouk Oníkìjìpá tí wọ́n jẹ́ mufti títí tìlú Ìlọrin. Wọ́n náà sọ̀rọ̀ sí Imam Ọ̀fà. Wọ́n ní arákùnrin yìí ó tún sọ̀rọ̀ sí Emir títí tìlú Ìlọrin. Ẹ pariwo ṣéwù torí pé àwa ò jẹ́ rí orí adéfín àti láwàní àti ọrùn ìlẹ̀kẹ̀ àwa ò jẹ́ rí ẹnìkan kan fín nínú wọn. Wọ́n ní pé ó sọ̀rọ̀ gidigidi sí wọn wípé ó bú wọn wípé ṣùgbọ́n nǹkan tí ògo Ìlọrin tí àwọn dúró fún òun náà ní pé gbogbo àbùkù tó bá ti fẹ́ tabá ìlú Ìlọrin tó bá ti fẹ́ tabá ìpínlẹ̀ Kwara wípé olùkọ́yà làwọn o àwọn dẹ̀ jáde wípé àwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o pé ẹnikẹ́ni tó bá ti fi ẹnu àbùkù tó fi kan ìlú Ìlọrin pé they are coming for him or her. Eléyìí tó jẹ́ pé kárí ní oréfèé tí ò ṣẹ̀ṣẹ̀ jẹ́ àjòjì sí ẹnì kọ̀ọ̀kan wa tí ò sí wípé ó nẹ́jà ń bá kan nú. Ó náà ní pé àwọn oníṣẹ̀ṣe wọ́n ní àwọn fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe ní odò kan ní ìlú Ìlọrin. Wọ́n pe odò náà ní odò Iyemọja olórúkọ tí wọ́n ń pè káàkiri.
a ti máa rí i pé kọmíṣánná ọlọ́pàá títí ìpínlẹ̀ Kwara wọ́n wá sọ pé láti lè jẹ́ kí omi àlàáfíà wípé kó tòrò nípínlẹ̀ Kwara wípé àwọn ò fún ẹnikẹ́ni ní ààyè láti sọ wípé kó wá ṣe ọdún kankan lẹ́yìn Ìlọrin tó bá ti yẹ ní pé à ń ṣe ọdún iléyá à ń ṣọdún Christmas à ń ṣọdún Easter àtàwọn ọdún míì tó farapẹ́ pàápàá jùlọ wípé tán bá fẹ́ ṣe wípé kí wọ́n lọ sí ìlú míì pé kán má wá sí ìgboro ìlú Ìlọrin wípé wọ́n lè lọ Sọ́fà wọ́n lè lọ sí Mòrò wọ́n lè lọ sí Òmù Àrán wọ́n lè lọ sí Ìpọnrin wọ́n lè lọ sí ìlú Péjú wọ́n lè lọ sí Ṣàárẹ́ wọ́n lè lọ sí Kóṣùbóṣù wọ́n lè lọ Sànbùfù wọ́n lè lọ gbogbo àwọn ìlú yòókù ṣùgbọ́n wọ́n ní pàápàá jùlọ local government mẹ́rẹ̀ẹ̀rin tó wà ní Ìlọrin Central Senatorial District tí ọba ìlú Ìlọrin tí wọ́n jọba lé lórí pé àwọn ò fẹ́ kí ọdún yẹn pé kó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀yin àgbà náà lẹ́dẹ̀ sọ pé mi ò fẹ́ ṣèbí ó ṣàgbà amúbùn ibẹ̀ yẹn òun kọ́ la fẹ́ yà sí nǹkan tá a fẹ́ yà sí náà ni pé àṣẹyìn wá àṣẹwìn bọ̀ wọ́n mọ̀ sí pé ta lọ́lọ́run ó ti wà ní Òkè Kúrá wípé yóò lọ sí Òkè Kúrá ní àti ọjọ́ àná yẹn títí di October 5 ìyẹn 50 days sangiliti òun náà ni yóò lò ní inú ọgbà yẹn náà ẹ wo kí lẹ̀yin rí sí i kí ni èrò títí yín ọ̀pọ̀ èèyàn náà sọ pé àwa làwọn Ìlọrin ti pọ̀jù nípa tẹlẹ́sìn dé nípa ti kíní kan àwọn kan sọ pé ẹ ṣe lọ Sókótó kẹ ẹ sọ pé ẹ fẹ́ sọdún ìṣẹ̀ṣe ẹ ṣe lọ Kàfàǹchà kẹ ẹ sọ pé ẹ fẹ́ sọdún ìṣẹ̀ṣe àbí pàápàá jùlọ kẹ ẹ lọ sí ìlú tó jẹ́ pé wọ́n forí ẹ̀ sọ Ọ̀ṣun tí wọ́n pè ní State of Ọ̀ṣun ìyẹn ìlú Òṣogbo gbogbo àná la mọ̀ pé wọ́n ń sọdún Òṣogbo wọ́n ń sọdún Ọ̀ṣun nílùú Òṣogbo wọ́n ń sọdún Ọlọ́jọ́ wọ́n ń ṣe gbogbo àwọn ọdún lóríṣiríṣi kí gangan wà ní èrò títí yín kí lẹ̀yin rí sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwa kì í dá títí ẹnìkan kan bí kò sí pé káwa mú wá sí ojú ìwòran yín ká mú wá sí etí ìgbọ́ yín kẹ́ẹ̀dẹ̀ mọ nǹkan tó ń lọ akíkanjú ọmọ lèmi tí ṣe bí akọni JCMC Ayọ̀dèjì Sodiq Ọlálékan náà lórúkọ mi ẹ tún ń wo nǹkan tí bàbá Bariga tí wọ́n bá àwọn oníròyìn sọ ẹ wò síwájú sí i títí ìgbà náà látòjọ máa fi pàdé ìpàkọ́ Ayọ̀dèjì Sodiq lórúkọ mi láti AM Media TV. Bàbá Bariga ọ̀dẹ̀ láyé àrùn. Ẹkùṣẹ́ náà sọ. Nípa wíwíwíye kan tó ń lọ ní orí ẹ̀rọ ayélujára ló ká pè mí gẹ́gẹ́ bí oníròyìn. Ẹ̀yin ni president Ògùn Bẹ́ẹ̀ni, mo gbọ́ yín. Amọ̀fin láìsà. Náà. Ẹ dákun, a fẹ́ béèrè àfojúsùn Ògo Ìlọrin gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ gbé dání sí pé kí làfojúsùn yín lélẹ́yìí ti ìgbésẹ̀ tẹ tún gbé lórí ọmọ kan tó ń da orí ẹ̀rọ ayélujára láàmú. Àfojúsùn Ògo Ìlọrin náà ni pé gbogbo nǹkan tó máa jẹ́ ìdààmú bá Ìlọrin àti gbogbo nǹkan tó máa kó fìtínà tí ó lè fi àwòrán láyà balẹ̀ òun ni Ògo Ìlọrin dúró láti tákù because tẹ bá wù lẹ́nu bí ọjọ́ bí ọdún 5 sẹ́yìn gbogbo èèyàn tó bá fẹ́ tajà lórí Facebook Ìlọrin ni especially tó bá ti jẹ́ ti religion àwọn ní religion ṣe tiwọn àwọn kí nípa tí ní Yorùbá lè lọrin Fúlàní ní kíní wọn kíní gbà kan kókó bá wọn sásùn tó já sí pé àmọ́ ń ta ṣe fún wọn but Yorùbá dẹ̀ máa lọ pé onílù òní lajúlẹ̀ kí ìlú dàrú lójú ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà pẹ́jọ́ mọ́ Ìlọrin ẹ mọ̀ pé àwọn kan ta pàtàkì jù láyé òun náà ni àwọn emir wa àti gbogbo àwọn leaders wa ẹ mọ̀ pé àwọn kan tá kìí ṣeré nìyẹn ó wá jẹ́ gbogbo nǹkan táwa respect làwọn èèyàn dúró wípé wọ́n fẹ́ máa bàjẹ́ ìlú àtàwọn tó jẹ́ olórí wa ń bẹ̀ Ògo Ìlọrin ò ní dúró kò ní gbà gbogbo anybody wọ́n bá dúró láti bá wọn fẹ́ fà wàhálà yẹn dáàsì tòótọ́ ọkàn tó fà á nìyẹn tó já sí pé àfi ń gbègbèsè pé káwọn ìjọba wọ́n lè bá wa dá sí gbogbo ọ̀rọ̀ yìí. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò tẹ́ fún wa sà. Ǹjẹ́ ẹ̀ ń fi gbogbo ọmọ Nàìjíríà ní ọkàn balẹ̀ àti gbogbo ọmọ Ìlọrin wípé kò sí nǹkan kan tó lè tàbùkù bá Ìlọrin tẹ́yìn ò ní dìde sí? Kò sí gbogbo kan iṣẹ́ tá ti gbà nìyẹn kódà bí àwọn atajẹ́ Ìlọrin gangan fúnra wa tó bá ṣe ohun tí ò dáa tó bá jẹ́ ká gbọ́ àwa gangan fúnra wa náà bá wí. So torí pé àwọn èèyàn kan ń sọ wọ́n ní wọ́n fẹ́ fọwọ́ lágbá ta lọ́lọ́run lójú ni wọ́n fẹ́ ṣe kinní kan ni. Gbogbo ẹni tó bá ń dọ́gbẹ́ fọwọ́ gbá ta lọ́lọ́run lójú òkú òun náà lọ gbogbo tó ṣe wọ́n mú bàbẹ́ kó mú kó náà lọ gbé bàbẹ́ síta àbí kó gbóná ẹ̀ síta
kọ́ máa ṣe bẹ̀ fún. Ó dáa. A lérò pé tá a bá tún pè yín nígbà míì ẹ tún dá wa lóhùn sà. No problem. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Lẹ́ẹ̀kan sí ẹni tá ń bá sọ̀rọ̀ sà. Orúkọ mi ni Alhaji Murtala Abdulkareem tí gbogbo ẹmọ ti bàbá Bariga national president. Kẹ má fi tí ò jọra wọn, kẹ má fi lọ tọra wọn. Èyí tó ṣe tí àwọn ìjọba fi pè lọ ní kó wá defend. Lọ́tọ́ bá di lọ́la lásán lọ pé àyíkọ́ ní 20 lọ́jọ́ lọ mú gbá lọ́jọ́ lọ máa wò no. Àwọn ẹ̀sùn tó fi kan àwọn baba ńlá wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn á ṣàlàyé ẹ̀ fún gbogbo ayé. Ìyẹn jẹ́ èyí níbẹ̀. Time to pay back for now. Èyí tó bá ń jẹ́ Ìlọrin. Àìtọ́yàn kíyàn má fi ẹnu àbùkù kan lọ rí mọ́. Ìwọ tó bá ti ń ṣe àbí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìwọ náà máa múra lẹ̀. Tó bá ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ this time to pay back. Payback time lélẹ́yìí. Payback time lélẹ́yìí. Agbára Ọlọ́run. Àwọn nílọrin wa ń bí ayẹyẹ I respect gbogbo leaders from emir àti gbogbo àwọn scholars wa àìfi wọn ṣeré. Tó bá wá dúró wípé àwọn nǹkan yẹn ìwọ fẹ́ dúró fẹ́ máa fi tayín ìjọba máa dá sí o. Gbogbo èèyàn tó bá dẹ̀ mọ̀ a fẹ́ mọ̀ tó bá já sí pé gbogbo èèyàn tó bá mọ̀ tó bá jùjọba lọ àwọn òní kankan àìṣe jàǹdùkú àìṣe anything but Ògo Ìlọrin à ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ókè o táwọn tó já àgbàlagbà wọ́n jẹ́ ìjọba yé wa pé àwọn alàgbà kan báyìí àwọn wa ní lajú sílẹ̀ kábùkù kan àwọn bàbá wa. Láìmù yìí lẹ́kàlùkù kò ṣọ́ra ìgidi gan ẹ fi Ìlọrin lẹ̀ sílẹ̀ ẹ fi Ìlọrin lẹ̀ ìlú fàyàbalẹ̀ ni sáyé ẹ̀ ẹ lè fi wálẹ̀ àtọ̀ yín kò dẹ̀ sí ìyàwó táyì kankan bá ń ṣẹlẹ̀ ọmọ ọdún ló máa lọ́kọ̀ pariwo lókè o àwọn èèyàn wá ṣe báyìí wọ́n ṣe báyìí àwa tá ní lọ àwa tá jọmọ Ìlọrin a complain kankan pé kankan ṣẹlẹ̀ lù wá kẹ́nìbọ̀dì kò jókòó ààrẹ yẹ o àti ṣe àyọjúràn sílùú mi ẹ fi Ìlọrin ẹ fi ní àyàbalẹ̀ ẹ jẹ́ kí Ìlọrin sinmi ẹ fi Ìlọrin ẹ fi ilẹ̀ ní àyàbalẹ̀ tí àwọn Ìlọrin tó bá bá ìlú yàtọ̀ bá ṣe kìkì tẹ́ bá rí sẹ́yìn àkẹ́dá fún wọn from emir àti gbogbo àwọn scholar wa kò máa ní ẹ oníkíjí ààrẹ olóyè ńlá ni wọ́n máa ní bàbá òkúta gidi olóyè ńlá ni ọba sí fún mọ́mú àwọn ọba sí fún mọ́mú Ìlọrin àwọn láìfù wa nìyẹn àwọn yẹn àfi wọ́n ṣeré lórí ìbọmọ ọ̀fà wọ́n máa mú wọn ẹgbẹ́ fẹ́ máa fi tẹkùn nítorí pé òyìn tó fẹ́ jẹ ìwọ tó bá ti dúró wípé àwọn bàbá wa o wọ́n dàbẹ̀ ni pé àwọn lọ́ńtà lọ́jà sìn tó rò pé ó fẹ́ lé wọn sọ́jà ó fẹ́ máa tà á nǹkan máa ṣẹlẹ̀ o ó máa ṣẹlẹ̀ sáà ní faramọ́ ìjọba máa dá sí nǹkan tí àdó ni ẹ̀kọ́ ṣe kò pàtẹ́ mọ́ ọ̀nàrẹ́ sì ṣe kò dẹ̀ mú ìṣẹ̀ṣẹ̀ ṣe no ìtò ṣe ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ níjọba ti pè é àwọn bàbá wa tó dẹ̀ jẹ́ òkúta gidi ìtò rí tí wọ́n ṣe fún wọn lọ́mọ bá yẹ iṣẹ́ bí ti àwa ṣàlàyé ẹ̀ dáàsì ibi tí ló bá wà ibi tí ló ṣàwà ẹ̀gẹ́ ti bẹ́ẹ̀ Ògo Ìlọrin ti take over ipò rádaràdá kò tún ṣẹlẹ̀ mọ́ ńlọrin mọ́ rádaràdá rédèrèdè kò jẹ́ bóyá jẹ́ ni ẹ̀ bàbá òkúta gidi. ẹ dákọ̀ ṣé ìlú Ìlọrin lẹ́wà ní bàbá wa ìlú wo lẹ́ orúkọ mi ni Alhaji Murtala Abdulkareem ọmọ ìlú òní sà ọmọ Ìlọrin ládùúgbò wo ní Ìlọrin sà ọmọ Òkèkèrè ẹ dákọ̀ nílé Tọ́pẹ́ ẹ dákọ̀ ṣé Ìlọrin lẹ́wà báyìí ní àbẹ́kọ̀ lẹ́sìn Ìlọrin ni mo wà báyìí kẹjá sí pé tí gbogbo àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ ìlú yín sí. ọmọ àlè ọmọ játi ó ní òní nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tí ọba jẹ́ ọmọ kan ibi tó